Orúkọ tèmi ni Abdulwaheed Jabbar. Alias mi ni àwọn èèyàn mọ̀ ní Májíyà Gbé dáadáa. Mo ti dẹ oko díẹ̀ torí ẹnìkan ṣe tán. Mo dẹ oko lọ sí kí n sọ ti tàdúgbò wa níbi ilé tí ó kọ́ yà mí lẹ́nu jù. Torí gbogbo ìgbà àtọ̀sán àtòru la dẹ̀bẹ̀ tí a rí àpẹẹrẹ kankan. Ṣùgbọ́n lóru ọjọ́ yìí ẹjọ́ lójú ló jẹ́ fún mi. À ń pe oko náà ní oko Agbojo ní tòsí Ọ̀fà wa ń bí. Mo á dẹ oko yìí, mo ti ń yí oko yìí ó ti pẹ́, mo sì rí ẹsẹ̀ àwọn ẹran bẹ̀ lọ́sàn-án tó dáa gan tí mo mọ̀ pé nígbà tí ń bá ibẹ̀ oko yìí níjọ́ mélòó ó yẹ kí n bí mo ṣe wà ń dẹ́ tó mi ò ṣalábàpàdé ẹran. Ṣùgbọ́n ọkàn mi wá mú ibẹ̀ lóru ọjọ́ tí mò ń sọ yìí. Mo ní ń dẹ oko yìí lónìí lágbára Ọlọ́run sì pa ẹran bẹ̀. Mo bá wọ oko yìí, mo wọ̀ látojú odò wa ń bí. Mo jáde sínú kòkó Agbojo. Ṣùgbọ́n ó ti tó bí aago mẹ́ta kí n tó dé ibẹ̀ ní ọjọ́ náà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu nǹkan tí mo kàn rí ni pé mo ní mò ń gbóòórùn èéfín ìdáná. Níbo ni àbí ṣé náà ni mò ń gbóòórùn ni àbí èéfín ni. Ó wá jẹ́nu ẹ̀rùn ojú tí ń wà gbé sísàlẹ̀ ló mú wo iná. Mo ní ẹnìkan ni ó sun pápá ń bí yìí. Mo bá ní kí n lọ yípo lọ. Nígbà tí mo yí ó kù bíbí sí bí ìgbésẹ̀ 10 tí mo dé ibi tí wọ́n ti ń dáná yìí. Mo pàdé bàbá àgbàlagbà kan. Má wò pé ṣé torí ìrìnwọ̀ lọ wá látọ̀ọ̀kan nígbà tí nǹkan kan dìde níwájú èèyàn lẹ́ẹ̀kan náà. Ẹran kókó yìí ṣùgbọ́n sí ìyàlẹ́nu irun tí ń bẹ lára bàbá yìí gbogbo rẹ̀ funfun bí irun àgbàlagbà tó ti hewu tán tá a lè pé nǹkan funfun white. Irun ń jáde gbogbo ẹ̀ sì funfun tẹ́ mọ́ gbogbo orun agbárí gbogbo orun bí báyìí. Àyà mi sọ kìkì pé mo ní bàbá mo ní bàbá ó ní ìlẹ́ o. Mo wo ìmọ̀ tí mo lè wí mọ́. Ó lọ ọmọ dẹko yìí dáadáa. Mo ní mo máa dẹko ọmọ bíbí náà ni mí. Bàbá sí òsì ó ní tó fi rí mi ń bí. Mo ní ó níbi tó ń gbé ni. Mo ní bàbá ibi tá a máa dẹ lójoojúmọ́ ni èmi ò bá ń pàdé bí. Mo ní lọ́sàn-án ànágà adẹ bí ní wàwà. Ó níbi tó ń gbé ni. Mo ní ṣebí ilé tó wà sílé ẹ̀gbẹ́ títì yìí. Mo ní kò sẹ́ni kankan bẹ̀ mo ti wò. Ó ní sílé Agbojo. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní bẹ́ẹ̀ náà ni. Ó ní àmọ́ ibi tó ń gbé ni. Mo ló dáa o. Mo ní ẹ pẹ̀lẹ́ sá o. Ó láwọn ìyàwó òun ní dáná ń bẹ̀. Ìyàwó yín ní dáná ó ní hàn yín. Bàbá kò sí lé ń bì. Ó ní ibi tó ń gbé ni. Ó ní sọmọ bíbí ní mo ní Akínsàwẹ̀ lèmi ti wà. Ó ní Akínsàwẹ̀ ló ti wá. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ló dáa. Ó ní máa kí àwọn èèyàn rẹ o. Mo ní hó o bá pẹ́yìn dà. Bá a ṣe dẹgbò ní ọ̀sán àtòru tó mo wá ibi tí ń gbà jáde mi ò rọ̀ náà mọ̀. Mo ń bá lọ báyìí ibi tí mo ti ó dáa jẹ́ ń lọ já títì n ò rí títì jà. Jẹ́ ń gbanú kòkó yìí kí n lọ já la oko ń sálẹ̀ ń bí ibi tí ò rú mi lójú rí. Kí n bá lọ ibi èmi bàbá yìí ti pàdé ìní ń tún dé. Kí n bá lọ ibi èmi bàbá yìí ti pàdé ibẹ̀ ní ń tún dé. Nígbà wá di bí ẹlẹ́ẹ̀kẹfà tí ń wà débẹ̀ tó ó tiẹ̀ tí á sú mi gan. Mo bá tún rí bàbá ibi iná tí mò ń wò lẹ́ẹ̀kan pé kí n tiẹ̀ lọ ibi iná kí n béèrè lọ́wọ́ àwọn ìyá pé ẹ̀yin ìyá ẹ dákun ibi ojú ọ̀nà báyìí ìtòrí náà mọ́. Orí mi wá dìde mo á rí i pé dájúdájú tí wọ́n bá àlùjànnú mo rí. Ẹsẹ̀kẹsẹ̀ mo bá tún rí bàbá. Bàbá ní ìlẹ́ o. Ó lọ mọ̀nàmọ́ ni. Mo ní mọ̀nàmọ́. Mo ní ìmọ̀nàmọ́. Ó lọ sí níbí ló ń gbé àdúgbò rẹ ni. Mo ní àlèmọ́dẹ bí ojoojúmọ́ mo láni níjẹta
mo láàdẹ bí ó ní lóòótọ́ lẹ́ǹdẹ́ ó ní tó fi mọ̀ pé òun ló ń nẹ bí inú mo ní ẹ má bínú o bàbá ìbá ní kí n tẹ ọwọ́ mi yìí ó ní kí n tẹ́wọ́ mo bá tẹ́wọ́ yìí ó lọ́wọ́ ilé ìnìkan ọ̀tẹ́ mo bá tẹ ọwọ́ yìí ọwọ́ àlàáfíà ó bá sì yọ ọkàn ní ìlàpò àdó ni ṣùgbọ́n àdó tá à ń wí ó dúdú ju nǹkan tí dúdú lọ bàbá ìbá ó bá ta sí mi ní àárín ọwọ́ yìí tíntín ní báyìí mo fẹ́ mọ́ rí náà rí ó ní kí n la nkúkú lè sọ pé ńlá torí mo ti mọ̀ pé àǹjànú mo rí sẹ́rí wọn là kíní yìí ó dẹ́nu mi kò dẹ́nu mi ojú títì ni mo sì bára mi títì tí mò ń wá kiri bó tiẹ̀ bá àárín ṣe jẹ́ bí mo fò ní o bí mo gbé nǹkan kan ló gbé mi ní o mo lá kíní yìí mo bára mi títì mo wò pé kí n lálàá mo ń dẹ́kó ní mo tún yọ tọ́ọ̀sì lórí mo tún gbògbọ́n mi mo ní tọ̀ mo ní àǹjànú bàbá tí mo rí yìí mo bá kọjá lọ sísàlẹ̀ mo tọ títì yìí bẹ́ẹ̀ràn ṣe wò náà nù láàrin títì mo wà gangan mo sì rí pé bàbá yóò kúkú gbé tọ́ọ̀sì lọ tẹ́lẹ̀ tí ń tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ dáùtù pé àbí iná tí mo rí lóyún orí bàbá yìí ni ẹsẹ̀kẹsẹ̀ náà mo sáré ré bọ́n kí èmi náà ní iná ró ọkàn mi balẹ̀ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ẹran mo pa yìí mo mọ̀ pé ẹran yìí ò ní lọ síbi kankan ìgalà táwọn ìṣubú lulẹ̀ tó sì kó àkùfọ́n bígbà tí mo bókú ẹ̀ ńlẹ̀ mo ní tọ́ alihamudulilayi ọwọ́ bàbá yìí wá ṣe mí lóore ni mo ló wá ṣe mo bá bọ́ bí ẹran mo bá dùn ní wájú ọlọ́ àtẹ̀yàn mo sì pẹ́ akọ ẹtu méjì abo kan sí ní ọjọ́ náà bọ́lọ̀ ń ṣe pọn mi léni tọ́ oko tí a lọ tí ó tún jẹ́ ìyàlẹ́nu fún mi wá wàhálà mọ̀dẹ́ lọ́jọ́ tá à ń sọ yìí àwọn Fúlàní wa kan bẹ ní wájú Ọ̀fà à ń pè bẹ̀ ní sáìdì tá a bàbá kọjá Ọ̀fà lápá Adédòkun àwọn Fúlàní wa kan bẹ láyé Adédòkun àwọn náà wá pè mí pé kí n wá báwọn dẹkọ àwọn tí ń pè mí láti yọ ọjọ́ ẹ̀hún àwọn ò rí kí n wá àbí kí ni ó dé sáwọn sẹ́mi ni wọ́n tún á gbé èèyàn wá mo ní kó má dàbí àfojúdi mo ní bá wọn ará bí ìdẹ̀kọ lónìí ọ̀rẹ́ mi kan bẹ ló fà ń pè ní baálé kan ó ṣeé ṣe kó máa gbọ́ wa so òun náà ni kí n jẹ́ àjọ lọ mo dá àjọ lọ ní tẹ́lẹ̀ torí èmi ò mọ ojú kankan lọ́hùn mo bá tẹ̀lé arákùnrin dábàá lọ oko àkọ́kọ́ tá wọ́n kúkú mú fi wádé ní ìmójú lè já àbí kankan bẹ̀ oko àkọ́kọ́ tá a dẹ à ń pe ọkùnrin ní arákùnrin ní Dèjì Ògúndèjì lèmi máa ń pè Dèjì sí ní àwọn so Fúlàní ni ó ní kí n débí so wọ́n tún mú wa dé káàkiri wọ́n bá dẹ́kọ̀ yìí ńgbò pẹ́ mo bá rí ìṣòro yìí ìṣòro lélẹ́yìí kì í ṣajá mo bá yìnbọn sí nígbà mo débẹ̀ mo bẹ́ ìṣòro ńlẹ̀ mo lọ́lọ́ ẹ̀ mọ̀ sí o mo bá dùn òun gan ẹ̀ mọ̀ pé tòsí ọ̀dọ̀ mi ló wá tiẹ̀ pé mọ́jìyà gbé ẹdú ẹran mo ní àmọ́ àdùn mo bá dùn àbágbé ẹni kan òyìnbọn ń gbòmọ tí a fi jáde a bá lọ dẹ igbó kejì tá a dẹ wọn tó fi méde bẹ́ẹ̀ tún ṣe ń bọ̀ sàràrà nu kò sí èyàn mọ́ eré yẹn pọ̀ gan ó ti awọnú Akíntọ́lá tán ṣùgbọ́n di Akíntọ́lá tẹ̀mí rí tó mẹ́ láàsì mo kàn jùgbọ́n síbẹ̀ ni mi ò gbọ́ nǹkan mọ́ ṣùgbọ́n mo gbọ́ tígi kan dá níwájú ó jìnnà díẹ̀ mo débẹ̀ mo ní ọwọ́ mi sì kulẹ̀ ni ó yẹ kí n pẹ́ tu yìí o àwọn ẹyẹ wà ń sẹ́ǹdì igi ti dáhùn mo bá kì í mọ́ tán mo ní ibi igi ti dá tẹ́yẹ ń sẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí jẹ́ kí n lọ wo bẹ̀ ọmọ kan bá sáré dé ló bá ní àbúrò Dèjì ni à ń pè yẹn ní Kàrùbé Fúlàní lónà
ló bá ní ọ̀gá mi kí lẹ yìnbọn sí, mo ní ẹ tú ni, mo ní ṣùgbọ́n ìbọn ò bá o. Ó ní ó lẹ́yìn ṣe bẹ́ẹ̀ tiẹ̀ ti ṣẹ̀ wá lọ́wọ́, ó láwọn jẹ́rìí yín náà làwọn fi pè yín. Wọn náà bá ní kí n já lọ, mo ní kó mọ̀ nsò náà bá lọ. Wọ́n ti ń dẹ̀gbẹ́ àwọn adúró wọn ń pè mí, mo bá ń tírèsì, mo bá ń bí ẹyẹ tí kí mo bá ń lọ. Nígbà tí ń dé bẹ́ẹ̀ báyìí mo kàn bá ẹtúnlẹ̀ tó náà gbàlajà. Mo lọ́dọ̀ ẹ̀ sí o. Mo bá pe ọmọ, mo ní Kàrúbé, mo ní máa bọ̀, mo ní ìbọn bẹ́ẹ̀ tí mo ní mo sì ti rí. Ṣé káwọn ọmọ kájábọ̀ ni? Mo ní mo ti rí. Ló bá sáré wá, ló bá wá gbà. Abádẹ́kọ̀. So ẹnì kan wà yìnbọn mọ́ tá a fi wálé. Níbi àti à ń kun ẹran yìí lọ́wọ́, àwọn ọmọ ìwá ní nígbà tí ilé tí ì sùn, ọ̀gá mi ẹ jẹ́ ká dé ọ̀nà òkè ń bì, ẹ jẹ́ ayọ́lẹ̀ lọ. Àwọn jẹ́ ajẹ́ mẹ́ta. Wọ́n bá ní kí n yà ń bì, mo bá yà ń bẹ̀. Àwọn méjì lọ, àwọn kan gba bì, ìkan gbà sàlẹ̀ yìí. Bí mo ṣe yà, mo bá ń gbọ́ ìró ẹsẹ̀ bọ̀. Ṣé arákùnrin tó wá lọ yà ń bẹ̀ wọn, bó ló tún ṣe á padà wá síbí? Ẹ̀mí mi ní kí n nawọ́ sí o, bóyá kì í ṣe bó bá sì sẹ́yìn ẹbí sì kàwọ́ kúrò. Mo bá nawọ́ lẹ̀. Bẹ́ẹ̀ tún ṣe jáde nù, ó sì gbọ̀rùn sókè báyìí. Ẹ túmọ̀ ní ìbọn tí mo gọ̀ ní àti ibi tá a ti ń kun ẹran ń padà kẹ́bọ̀n ìmọ̀. Mo bá nawọ́, mo fòkó ìbọn tì. Wọ́n á wo ibi apátí, mo bá sáré mo bá dọ́gbọ́n kẹ́bọ̀n. Nínà sókè náà ni mo rí ọrùn rẹ̀, ìbọn ró. Kò sí mọ́ mi lára kí n yìnbọn sẹ́ran kí n sáré lọ bẹ̀, kódà kò ṣe kú ń kìbọn tán. Wọ́n á fi àyà sí orí ìbọn lọ́wọ́, lẹ́ran táwọn ìbá bẹ̀rẹ̀ sí ní jà putuputuputuputuputu lójú kan náà. Wọ́n á fi lẹ́bù sí ìbọn. Lọ́mọ ń bá dé ló bá ní ọ̀gá mi kí alẹ́ tó yìn bẹ́ òun táwọn fi pè náà nù. Mo ní máa lọ bí báyìí ibi. Mo ló lọ, mo lẹ́tù kan wà ń bẹ̀. Lọ́mọ ìbá ń gánbó lọ pẹ̀lú ìdùnnú. Ó kẹtù ńlẹ̀ báyìí. Kó náwó ó lọ́gá mi ó ló ń bá ń bẹ̀. Mo ní mo rí pé kò kú ń bẹ̀. Yóò náwó sẹ́tù ilẹ̀ tó bá dìde. Lẹ́tù ṣe sá lọ nù. Òjò ìwá lọ sú. Lè láǹfààní àti wá. Ó ní ẹran tẹ́ ẹ̀ bá ti lọ gbé ńlẹ̀ látàárọ̀ ńgbà tẹ́ ẹ̀ ti yìnbọn nǹkan. Ó sá bẹ̀rẹ̀ sí ní blame. Mo ní Ọlọ́run ṣe ní yóò rìnnù kò mọ́ mi lára ni. Wọ́n bá ní ìlọ ti yá o. Ìbá mọ̀ bí kálukú gbà lọ. Èmi mo jáde, mo tún wò pé bóyá mo tún lè. Mo sá risk ẹ̀yìn rí ẹ̀ kan. Mo bá lọ. Òjò táwọn ìwà lọ sú, atẹ́gùn ìwà débi pé alhamdulillah, mo dúpẹ́ fọ́lọ́run ọba. À ń pe ọ̀pẹ kan ní ọ̀pẹ òbe. Ó wà ní pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ báyìí. Atẹ́gùn táwọn ìwà pọ̀. Mo ní tí n bá lọ sábẹ́ àwọn ọ̀pẹ tó ga àbígi, ìmọ̀ tó lè ṣẹlẹ̀, wọ́n á gbọ́ sí abẹ́ àwọn ọmọlẹ̀pẹ̀ wọn. Atẹ́gùn wọ̀ táwọn àwọn Fúlàní kan mo kan ilé wọn báyìí, ṣùgbọ́n kì í sáwọn tá a jọ dẹ́kú. Wọ́n á gbọ́ lẹ́yìn ilé ọ̀dọ̀ wọn. Mo ní atẹ́gùn yìí kò yẹ kó káyàn mọ́ inú ilé o. Rí náà mọ́ atẹ́gùn bí mò ń ṣe mọ́ ó ń kú mi lórí mọ́lẹ̀. Nígbà tí ń nàró lé bí 1 hour tí ìjì ń fi jà, gbogbo ilé àwọn Fúlàní tí mo rí wọn ó sì kó ẹyọ kan. Gbogbo àwọn ọ̀pẹ tí mo ló yẹ kí n sá lọ bẹ̀ kí n mọ́ sá lọ bẹ̀ ó ti tán. Gbogbo igi báyìí ó ti ya lulẹ̀ tí mo bá Ọlọ́run mọ̀ sí o. Mo sá lọ. Mo sọ fún yín pé kí n má fa ọ̀rọ̀ gùn. Láti ìjọ náà báyìí tí n bá dẹ náà báyìí, ọjọ́ kejì mo ní kí n dẹ́kun. Tí n bá dójú ọ̀nà báyìí bọ̀ mi ó máa dùn mí. Láì yìnbọn. Tí n bá gbébọn kọ́rùn báyìí, tí n bá lọ báyìí, ìbọn ó dùn ni. Kí ló ń ṣe wọ ọ̀bọ̀n? Apá òòrè ṣe báyìí nǹkan kan. Ń tún kẹ́bọn. Ń tún yọ lẹ́bùkún bẹ́ẹ̀. Ń fa apátì rẹ̀ síwájú báyìí. Kò ní ré. Ṣùgbọ́n tí n bá tún ti fi lẹ́bù sí tí mo tó ń lọ, ìbọn ó tún ré ni. Ìbẹ̀ wá ṣe mí bẹ́ẹ̀ bí ẹ̀ẹ̀méje. Wọ́n ti okó bọ̀ ńjọ́ kan. Wọ́n á dé sùkú ọ̀dọ̀ wa, sùkú Akísáwẹ̀. Wọ́n á gbébọn kọ́rùn. Oorun yẹn ń dà mí láàmú látòkò ni. Mo ní kí n tètè máa ṣẹ́rí lọ ilé. Àwọn ọmọ wa wá tó òkúta kan sí line. Wọ́n fi ṣe line sí ètè tí fíìdì báyìí.
fi tó ń mú mi báyìí tí mo fẹsẹ̀ gbọ́ òkúta báyìí ìbọn ró ni ìwà ní kíwọ ọgbọ̀n ìmọ̀ ń gbé ọ lọ àgbẹ̀dẹ ìwọ ọlọ́run ó dá ọlọ́run ọba ìbọn yìí ò rí láyé mo fà kò rí mo á yọ lẹ́gbẹ̀ẹ́ mo ní ń gbéwọ ìbọn ìdí àgbẹ̀dẹ lónìí yóò rí nǹkan tí ń ṣe ọ mo á fi ìdí ìbọn sọlẹ̀ mo fi sọlẹ̀ bí ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún kò rí mo gbé mo jà mọ́lẹ̀ ìbọn ò rí mo jà mọ́lẹ̀ díẹ̀ mẹ́ta kò rí ó dáa tó bá ṣe pé èèyàn bá ní àbálùjànú ọlọ́run bá ń gbàgbára lọ́wọ́ wọn etí bàbá mi ní kí n wí mo wí sí bàbá mi Hùséènì Adéníjì mo wí sí mo ṣàdúrà sí látijọ́ náà ìbọn mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ o mo á rí i pé tọ̀ a jẹ́ pé kìí ṣe lásán àwọn ìrírí kejì part 2 tí mo tó rí tó jọ mí lójú nù ní èyí tí ó tún jọ mí lójú tí mo tún rí pé lọ́jọ́ yìí à ń pe ọ̀rẹ́ mi kan ní Mọ̀rúfù Kútọ̀nù ó wà ní ọ̀dọ̀ wa nílùú Akísáwẹ̀ nígbà náà lọ ọ̀rẹ́ mi rẹ̀ wọ̀ púpọ̀ gan ó wá ń lọ dáko ní ó ń lọ dá ẹmu ní ọmọ ń ṣe ògógóró òbílẹ̀ abẹ́lé ń jọun nígbà náà lọ́hùn ó wá lọ sí ní à ń pè bẹ́ẹ̀ ní Abapánù lábà àwọn ìgbìrà ní pọ̀ níbẹ̀ àwọn Abapánù àwọn àjòjì àwọn èdè tẹ́mi ò sáà gbọ́ ni wọ́n wà níbẹ̀ gbà náà ó jẹ́ wọ́n ń pè ní ìlú tuntun ìlú ibi tá a wà gangan ìlú tuntun ní ibẹ̀ ṣùgbọ́n Abapánù láti sọ̀kalẹ̀ ní sáìdì ọ̀nà oko wájú lọ́hùn ó wá ní òun fẹ́ lọ síbẹ̀ yẹn mo ní jẹ́ àjọ lọ ó bá ní kí n jẹ́ àjọ lọ mo bá gbé màmí náà èyí sì lè máa lọ tí wọ́n bá ti pé oko lè má gbé màá lọ́wọ́ àti ná kábàdì là ń lò ń gbà náà mo bá gbé màá dání mo wá ní ta ni ó jẹ́ bí ọlọ́dẹ láàrin tí mo lè lọ rí o ó tó nǹkan bí ìjọ kẹrin tá a débẹ̀ èmi sì láìkí kí n máa báyàn kí n máa ṣe fàájì pẹ̀lú àwọn èèyàn kí n máa lọ tètè yọ̀ mọ́yàn mo ti lọ ọ̀dọ̀ bàbá olúọdẹ yìí wọ́n ti lọ fi hàn mí mo lè má dọ̀dọ̀ bàbá ṣeré ṣe fàájì èmi mo sì láìkí àwàdà ẹ̀ mọ́ bá wọn ṣàwàdà nǹkan kínní kan ọmọ èdè wọn ò ṣe dáadáa ṣùgbọ́n wọ́n gbọ́ èmi ò ní ìfi bẹ́ẹ̀ gbọ́ tí tátàtà Yorùbá wọn sọ orí ìgbọ́ kankan lóde Yorùbá wọn sọ ẹ wá sọ fún mi pé ẹ wá pe ọmọ wọn kan wọ́n ní kó wá mú mi kiri oko rìsáàfù yìí wọ́n ní kó mọ́ wọ́n ní tí ó fi mú mi lọ ni pé àwọn ibìkan ń bẹ tó ṣe pé àìdébẹ̀ báwọn èdébẹ̀ pé àwọn ọmọ àwọn èdébẹ̀ láti dẹko mo ní ó dà lọ́mọ ẹ ó ní tó bá di lọ́la ṣùgbọ́n láti ilẹ̀ tèmi tí ń bá ń dẹko ìfẹ́ mọ ibìkan ni èyí wọ̀ mo láì kéke ń dẹ oko kí n rí ibi ó dàbá fẹ́ lè rí bí òpin igbó dé sí ó wá sọ fún mi ó ní láti bí o àpáta kan wà ń bẹ́ẹ̀ téèyàn bá yọ níbí èyàn ò fẹ́ mọ rí àpáta ńlá ti bí síbi ìlú tó súnmọ́ wa níbí nísìn à ń pè ní Sùkùrù ẹ fẹ́ mọ rí àpáta ń wá lọ òkè débi pé sánmọ̀lẹ́ lákọ̀ọ́kọ́ máa pè máa ń wo ó ní sẹ́mu ń wá àpáta táwọn ó lápáta nu ó ló jìnnà o ó ní kò sí nítòsí o ó ní ṣùgbọ́n láti ẹnu igi ìrókò tí mò ń wò tó ṣe gbangba lọ́ọ̀kan tó tóbi ńlá ó lẹ́nu ọbẹ̀ ó ní ẹ̀ ń bá lágídí náà àwọn ní débẹ̀ ó láwọn débẹ̀ ń tiẹ̀ ó láwọn èèyàn oníbẹ̀ làwọn ti padà mo ní kí ni nǹkan tó ń bẹ ń bẹ̀ ó náà bàbá àwọn ó ní àti nìkan ọmọ débẹ̀ ó nítorí ó lẹ́yà kò mọ̀ nù àwọn tí máa lọ bẹ̀ tí máa fi bẹ́ẹ̀ padà wá gẹ́gẹ́ bí sítórì tí wọ́n sọ fáwọn àtẹ̀yí táwọn ti gbọ́ gan ìgbóyà ìwọlé lẹ́yìn oní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sí ìyàlẹ́nu ibẹ̀ bẹ́ẹ̀ mi ṣe á gbé náà mo tètè gbé náà jọ náà mo tètè lọ bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ pé àwọn ibi tí ò tún fi hàn mí kí n lè rí
àwọn abala abì kan tí ń fi máa pẹ́ àárín lẹ̀ kí n máa lè máa mi o. Wọ́n á débi mò ń wo ìrókò yìí, mò ń wo ìrókò, mò ń wo àwọn aṣọ kan lára rẹ̀. Mo ní wọ́n máa wá ṣe ìpèsè sídìí ìrókò yìí. Mo ní ìrókò ti fi hàn mí lọ́ọ̀kan ni. Mo rí ìrókò, mo á kọjá lọ, mo á sún síwájú, mo yí sẹ́yìn ìrókò ńlọ́hùn. Nígbà mo yí sẹ́yìn ìrókò yìí, mo ní àárín tó ń sọ pé wọn èdè ni. Ẹsẹ̀ ẹran ní ńlẹ̀ yìí. Ẹsẹ̀ ẹran ní kí á ní mò ń wá káàkiri. Ó wá tiẹ̀ ṣàlùjẹ̀nù náà ní bẹ́ńbẹ́. Nígbà tí èsè pé mo wá jalè àbí mo wá ṣe kinní ìndẹ̀bò yìí, mo sún síwájú díẹ̀ sí, mo kàn ń gbọ́ táwọn ẹtún tí ń sá fún mi lọ́tún lósì ni. Mo ní mo débi tí mò ń bọ̀ lọ, mo lẹ́mi ò dẹ oko yìí o. Ó bá di mo á lọ gọ sídìí ibì kan bí mo rí pó bora. Nígbà tó tó bí aago 6 mo pẹ̀tù kan. Mo ní sóko tí wọ́n ní mọ́dẹ ni ń bí ẹran wà gan-an lélẹ̀. Sẹ́mi kò lè máa wá gbé àdúgbò ìgan níbi kí n sọ fọ́ọ̀rẹ́ mi. Èmi náà bá ń dára mi ń dùn mo bá. Kí ni ó ṣẹlẹ̀? Ilẹ̀ ó tó bí aago 7 mo bá gbéná. Mo á padà, mo ní kí n tọ ọ̀nà tí mo tọ̀ wá hàn kó má jẹ́ pé mi ń ṣe ọ̀nà. Mo á tọ ọ̀nà, mo tọ̀ padà wá. Mo tọ̀ wá já ẹnu ibi tí àwé ìfihàn mi, mo bá gbé ẹ̀tù, mo bá gbé rẹ̀. Mo á padà, mo á tọ ojú ọ̀nà yìí, ojú ọ̀nà tó ń sọ yìí, mo á tọ̀ torí àwọn igbó ńlá ni. Mo á tọ ojú ọ̀nà, ọ̀nà wà ń bẹ̀ dáadáa. Ẹ̀mí wá sọ fún mi pé oko tí ń mọ̀ tí a sì léyìn ìwọ tí ẹsẹ̀ mi bá ti ẹ̀sìn náà ńkọ́. Mo níbì kan ní ń fi já. Ìsájáde ńgbà alẹ̀ bá mọ́, kò sí wàhálà. Mo bá ń lọ. Ẹ̀mí ń sọ pé ẹ̀mí sì ń sọ pé kí n padà. Mo ní ó dáa. Mo á padà. Nígbò di mo padà, kí n tó délé, mo rí abo ẹ̀tù kan sí. Mo pa abo ẹ̀tù kan. So nígbò di ọjọ́ kejì, a sì máa kun ẹ̀tù ni, kì í ṣe ká máa tà torí tó rè níbí ibi ayé bá a sì máa tà níbí. Yọ níbure ni. Wọ́n á gbé ìtàn kan, wọ́n á lọ gbé fún ọlọ́dẹ. Inú bàbá yìí dùn dáadáa. Ó ní ṣé o lọ ibi tí ọmọ lọ o. Mo ní bàbá, mo ní mo mọ̀ débi ìrókò. Ó bá ní wọ́n lọ pé màrú fún wa. Wọ́n bá lọ pè wá. Ó bá sọ fún, ó bá ní kọ́ mọ àwọn ọmọ sọ fún lédè rẹ̀. Mo rí pé bàbá yìí bínú. Kò sì mọ̀ pé mi tún kọjá. Máa ń wò pé tí n bá sọ pé mo kọjá abẹ ńkọ́. Kí n bàbá yìí bá ṣe ó wá ní kọ́ mọ àwọn ọmọ sọ fún pé aláìgbọràn ni arákùnrin. Ó ń sọ fún báyìí kásá báyìí káwòdì nǹkan pé wọn è lọ síbẹ̀. Ó ń fẹ́ràn rẹ̀ ní tó wọn bá fẹ́ràn rẹ̀ òun ní sọrú nǹkan bá ń fún. Wọn è lọ bẹ àwọn ọmọ wọn èdè bẹ́ẹ̀ gbogbo àwọn látàyé àwọn bàbá àwọn ni wọ́n ti fi hàn àwọn báwọn. Àyà mi jó ajá yìí. Mo á wò pé oko yóò sì wù mí kí n dẹ̀. Nígbà wá dijọ́ kẹta, mo á gbéná bí aago 2 ọ̀sán. Mo ti gbé kábàdì àpò. Mo á lọ, mo á kọjá àrókò yìí. Síyàlẹ́nu tí mo rí, bárẹ̀ kan mo kọ́kọ́ rí ńlẹ̀ẹ́lẹ̀. Mo ní bárẹ̀ ni. Mo sáré kíni tó ń tàn yìnrìn mo á lọ wò, mo á fẹ́ náà bọ́n ṣe ewé kò lórí ẹ̀ báyìí. Ó wá di ìbọn bárẹ̀. Ìbọn bárẹ̀ mọ̀ ni. Ojú tí ń gbé síwájú báyìí, mo sì ń wo eegun bí apá àyàn kan dá báyìí lára agi báyìí. Mo ní wọn ewọ́gbó ìlóòótọ́. Eegun apá èèyàn ni kì í eléyìí ṣe tẹranko. Torí wọn ọwọ́ yìí báyìí, eegun ọwọ́ yìí báyìí, ó ń bẹ níbẹ̀ tí ibi kọ́ndù yìí ni wọ́n fi kọ́ kíní báyìí. Mo ní oko yìí lóòótọ́ o. Mo ní oko yìí abàmì oko ní lóòótọ́. Mo á padà. Mo tún á lọ ṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn. Mo tún lọ ṣẹ́ ní kọ́nà lọ́hùn. Ọlọ́ọ̀ba náà lọ́ba tí tó sáà ṣéfù torí mo ti ẹ̀mí gá mọ̀ pé mo ti ṣàìgbọràn. Kí ni ó wàá ṣẹlẹ̀? Mo á rí
tí wàá rí ni pé igi ńlá ni igi dáadáa, igi tó tóbi. Mo kàn rí tí igi ń tẹ̀ ni, mo kọ́kọ́ gbọ́ gbàá, mo ní àwọn ìgàrè ni, bóyá sì rí ìbọn yìí nú àwọn ìgàrè yìí o. Gbà tí mo gbọ́ mo sáré pé ìgàrè ń sáré bíi pé nǹkan kan lé ni. Ẹ̀rẹ̀ yóò rí mi, kí ló ṣẹlẹ̀? Rírí tí ń rí báyìí mo kàn rí igi ńlá ni igi yìí. Nǹkan wá tẹ̀ bó ṣe tóbi, kò sí ìgàrè ọ̀hún, kò sí ọ̀bọ ọ̀hún láyé bó ṣe tóbi tó tí ó tẹ igi yìí. Kí ni ó ṣàṣẹlẹ̀? Mo sáré tí igi wá tẹ̀ wálẹ̀ fìí, mo sì rí tí nǹkan ń bọ́lẹ̀, ó wá dúró lẹ́kaagi. Wọ́n á wò wá, ìnàkí nìyí o, àbírò ni o, àbí ìnàkí lélẹ̀. Ìnàkí tí wọ́n ń pè ní ìnàkí. Nígbà tó mú irun báyìí, tó jókòó bàràkàtà báyìí, tó mú irun ojú rẹ̀ báyìí, tó sí ẹ̀yìn báyìí, ó wá tún jókòó, mo rí tó họ ẹnu báyìí. Ìnàkí nìyí, dájúdájú nǹkan tí ń pa àwọn ọdẹ ni ó jẹ́bi tó tàǹgàlà sí mi dáadáa débi pé èèyàn ò gbọ́dọ̀ pò ń yìnbọn sí irú rẹ̀ ń bẹ̀ o. Ó wá sọ̀kalẹ̀, ó wá tọ igi, ó wá tọ igi ńlá kan bẹ tó nà gbọ́ọ̀rọ̀ báyìí, ó wá tọ orí igi o. Nígbà ó tọ̀ déwájú, ó sọ̀kalẹ̀, ó lọ. Mo á padà, mo ní dájúdájú abàmì oko lábàmì ní oko eléyìí. Mo á yí, n ò lè dẹná mọ́ lọ́jọ́ náà gan. Mo á padà wálé, mo á pe arákùnrin ọmọ bàbá yìí, mo ní ṣé o ò lè jẹ́ kí a jọ lọ dé oko? Ó lóun ò tó bẹ́ẹ̀, ó ní bàbá ò gbọ́dọ̀ gbọ́, ó ní bàbá ò gbọ́dọ̀ gbọ́. Mo á wò pé ṣé pé igbó kan tó ń bẹ tó jẹ́ pé abàmì náà ní lásìkò tá a wà tí ò ṣeé wọ̀ gan. So kò jẹ́ èyí tí ó tún yà mí lẹ́nu tó ṣe ẹlẹ́ẹ̀kẹta tọ̀. Èyí tí ó ṣe pé ó tún yà mí lẹ́nu ní ìlú ọ̀dọ̀ wa ń bì, nílùú Akínsáwẹ̀ wa ń bì. Èmi nìkan náà ni mo dẹ oko lóru ọjọ́ yìí. Wọ́n á dé ojú ọmọdé wa yìí ni o, tí gbogbo wa rìn lọ́sàn-án lóru káàkiri ni o. Ojú à ń pèdò ní kò tẹ́yẹ mu. Mo wá dé bí mo ṣe yọ láti ilé, à ń bẹ nílé bàbá wa Arọ́wàsí lókè ọjà nígbà náà. Mo sì yọ láti ibí, bẹ́ẹ̀ ni mo rí ojú ní ojú ọmọdé. Mo ní kò sí nǹkan méjì, mo lọ́lọ́gẹ̀dẹ̀ ni. Mo bá wo, ilé ò jìnnà mọ́, ó yẹ kí n pẹran níbi tí mo wà yìí. Ó kú farabalẹ̀. Mo bá nawọ́, mo yìnbọn sẹ́ran yìí, ìbọn dún lọ́wọ́ kan bó ṣe yẹ kí ìbọn ó rú. Mo ní Ọlọ́run ṣeun. Nígbà tí mo kìbọn tán, mo ti kìbọn tán, mo dé ibi ẹran yìí, mi ò bẹ́ran. Máa wò pé kò yẹ kẹ́ran yóò kúrò níbi tí mo ti yìnbọn sí yìí. Ìrìjà lọ wájú, ìrìjà lọ ẹ̀yìn, mo sì tọ́ títí káàkiri, ìrì ojú ìdálẹ̀rú ẹsẹ̀ rẹ̀. Ọlọ́gẹ̀dẹ̀ yìí ó yẹ kí bọ́ tó sí ilé ní bó bá di láàárọ̀ kó má dà mí dúró. Mo bá fọ̀n, mo bá lọ, mo gún odò yìí, odò à ń pè odò yìí ní odò yìí. Ó ti já títì báyìí lásìkò tó máa ń kún láwa yìí. Nígbà mo gún odò yìí, oko kan sì ń bẹ ní apá ọ̀tún gbà náà tí mo máa bá wọn ọ̀yà. Àwọn ọ̀yà bí mo ṣe ń yà síbi oko ènìyàn sá fún mi. Mo bá yin ìrúko tí mo yìn yìí, mo rí pé ìbọn ti bá nínú wọn. Nígbà tí ń débẹ̀, mo bá obì kan, odù kan, àtọmọ kékeré kan. Mo ní eléyìí gan ti di ọlọ́gẹ̀dẹ̀ yìí. Mo bá gbé ń bẹ̀, mo bá tọ́jú wọn sẹ́gbẹ̀ẹ́ igbó.
wájú tí mo rìn sí mo yà sínú oko mi, mo tún kó bí ọ̀yà kan bẹ̀, mo á gbé padà wá, mo á fi join àwọn ọ̀yà yìí, ó jẹ́ mẹ́rin, mo á dẹko. Ọlọ́run sì mo pa ọmọ ẹtu kékeré kan sí njọ́ náà, mo bá ń bọ̀ àlé. Nígbà tí mo ń bọ̀ àlé, mo wá kú díẹ̀ kí n débi tí mo gbé ọ̀yà sí. Ó wá dàbí pé nǹkan kan kùn. Wọ́n ní ó dàbí pé nǹkan kan kùn bí àbọ̀ká ni àbí ajá ni, ajá bo tààrà. Mo bá gbéná síbi tí ń bọ̀ ẹ̀mí mi ti sọ pé àbájá ni, kó má ṣe pé ajá kan ló yà láti títí tó gbóòórùn ẹran tí mo gbé pamọ́ tí ń wá jẹ. N ò rí. Àsọlọ́gẹ̀dẹ̀ sì ń bẹ́ẹ̀ tí sì ń jẹ ọ̀yà tí mo gbé pamọ́. Mo bá débẹ̀, mo bá ṣí igbó tí mo ṣí báyìí, bọ́lọ́gẹ̀dẹ̀ ṣe họnù. Ọlọ́gẹ̀dẹ̀ kí n tó pè náwó tán, ó ti yígbó mọ́ra. Nígbà tí ń débẹ̀, kò jẹ́ obí o, kò jẹ́ ọ̀yà kékeré o, èyí tó jẹ́ bàbá nú àwọn ọ̀yà ni ló jẹ, tó ti jẹ ibi kankan, tó ti jẹ́ débi agbede méjì apá báyìí lẹ́yìn báyìí, tó kàn pọ̀ ọwọ́ orí àtàpá méjì báyìí. Irú ẹ̀gbin wo la jẹ mí? Ọlọ́gẹ̀dẹ̀ àbájá wa ni ọlọ́gẹ̀dẹ̀ mo rí. Mo bá yí ipò lọ já títì, mo bá lọ mo trace pé bóyá ń rí ojú ẹran ń ò rí. Mo bá ní ó dáa kò burú. Mo bá kó ẹran. Ìrònú bá mi pé irú ẹ̀gbin wo leléyìí. Mo bá kó ẹran yìí, mo bá wálé. Nígbà mo wálé, ó tó nǹkan bí ọ̀sẹ̀ bí ijọ́ karùn-ún. Mo á lọ sọ́nà à ń pe oko bè kan ní Afìjàgbà lọ́dọ̀ wa ń bí. Ọlọ́run ṣe mo pa obí méjì, odù kan, mo kó pamọ́, mo bá lọ. Nígbà tí mo bọ̀, tí ń fi débẹ̀, mo tún bá ọlọ́gẹ̀dẹ̀ ń bẹ̀, èyí tí ẹ̀ fura gan, èyí tí ẹ̀ fura pé torí ìrò pé nígbà tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀, mo wò pé ronú ẹ̀. Nígbà tí ń fi pé mo débẹ̀, mo gbọ́ tó ti họ, mo ní ṣé kìí ṣe pé ọlọ́gẹ̀dẹ̀ tún wá bí ẹran. Nígbà tí ń rí gbogbo ilẹ̀ báyìí, ó tún ti jẹ ọdún gẹ́gẹ́ bí ìtẹ̀ ti ọjọ́ kìíní, ó tún ti jẹ débi apá méjì báyìí. Mo ní ìwọ kìíní ìwà àṣẹ lásán. Mo bá fọ̀rọ̀ rẹ̀ síwájú Ọlọ́run. Nígbà tó dé lẹ́ẹ̀kẹta, obí kan mo pa, èmi náà mo á gbé lérí igbó. Bí mo ṣe lé tí mo ti mọ̀ pé tí n bá ti ń bọ̀, ó ṣeé ṣe kí n tètè rojú ẹ̀, mo á gbé sórí igbó, mo fi igbó bò. Bí mo ṣe ń bọ̀ lọ́jọ́, èmi náà ti ń bọ̀ tìfura ni. Mo kàn gbọ́ pé ṣé kìí ṣe ibi tí mo gbẹ́ran tààràtà. Mo bá gbéná darí iná bẹ̀, mo bá sì ń wojú, bó ṣe rí náà mi náà ní sí tó ń kùn mí. Mo bá nawọ́ sí iná ró pẹ̀lú agbára. Mo débẹ̀ yìnbọn lọ́gẹ̀dẹ̀ ń bẹ. Mo ló ti á dáa báyìí. A jẹ́ pé ìwọ ẹran yìí ṣe lásán, ó ti jẹ ìtàn méjèèjì ẹ̀. Kèémú níbi tí kèémú láti ibi pẹlẹbẹ àti ibi tó lẹ́ran dáadáa, ibẹ̀ ni ó ti mú. Máa wò pé ẹran yìí at least kó ṣe pé gan kí n mọ̀ wọ̀n dáadáa gan, ó yẹ kí n pa ọ́ níbi tó wà yìí. Dájúdájú eléyìí sásán o. Mo bá fẹ́ràn ilẹ̀, mo bá gbẹ́ran, mo bá wálé. Wọ́n á délé, wọ́n á sọ fáwọn bàbá pé ẹ dákun, korún ní o, ó ń dó yìí ká ni o, ẹ gbà mí o. Báyìí kàṣà báyìí káwòdì ìjọba o. Wọ́n ní bó ṣe yóò rí fún ọnu, wọ́n ní ta lọ sọ fún. Olómi wò pé gbogbo ẹni ṣe bí kò ọmọ bá fáwọn ní ẹran jẹ ni. Mo ló dẹ mọ́ bínú. Wọ́n ní tó bá ti ń lọ, kó o ṣe báyìí. Mo ní mo ti gbọ́. Wọ́n wá bu ọṣẹ kékeré kan fún mi, wọ́n ní kí n fi wọ́ ìbọn mi, wọ́n ní kí n lọ wọ́ tinú rẹ̀ dànù, kí n fi fọ́. Mo bá fọ ìbọn, mo bá dàrú.
ìbọn nígbà tí mo rí pé gbọ̀ngbẹ̀ mo á konú ẹ̀ mo bá kì í bí mo ṣe ń lọ ọ̀nà kò tẹ́yẹ mú ni mo gbà tààràtà bí mo ti rí ọlọ́gẹ̀dẹ̀ ọjọ́ kìíní tí mo ti bá ibẹ̀ náà ló ti wo ná mo bá ṣé ẹran yìí ní o mo bá nawọ́ ìran rógbìn ẹran yìí mo sákì mọ́ nígbà tí ń débẹ̀ ó kú lápò fún látijọ́ náà ọlọ́gẹ̀dẹ̀ ò jẹran mi mọ́ o bí báàrin ṣe jẹ́nu eléyìí ni mo tún fi dúpẹ́ lọ́wọ́ bàbá ọlọ́dẹ mi ọlọ́dẹ Akínsáwẹ̀ bàbá mi Òsénì Adéníjì àgọ́ ó ti fẹ́ gbàgbé ọjọ́ ṣùgbọ́n mo ṣe sọ yìí wọn ò ti rántí bá orúkọ mi ni Abdulwaheed alias Mọ́jìyàgbé láti ìlú Akínsáwẹ̀.